ó tún wúlò fún àwọn obìnrin tí wọ́n bá ń dojúkọ ìpèníjà ọmọ bíbí torí mo ti rí èyí tó fún mi ní àmì ìdánilójú. Bíi mélòó ló ti ṣojú yín lọ́dún yìí? Bíi 3. Ó ti ṣojú yín lọ́dún yìí. Tí wọ́n kó ọmọ wá síbi àpáta ìṣàgì yìí. Nígbà ayé ìwáṣẹ̀, nígbà ayé àwọn baba ńlá baba wa tí ogun tó ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ tó lé wọn wá sí orí òkè, ojú ọlọ́ọ̀lọ́ta ni à ń pe àwọn ihò èyí tí ẹ̀ ń fojú rí yìí. Wọ́n ń lò láti máa fi lọ ata ní ìgbà ayé ìgbà náà. Igi mọ́sọ̀rètínù ó ní à ń pe igi yìí. Igi másọ̀rètínù. Másọ ìrètínù ni là ń pè, táwọn olóyìnbó pè ní never give up. Wọ́n fi ọmọ bú arábìnrin yìí ní ọjọ́ kan. Ìwọ àgàn lásán tí ò rí ọmọ bí. Inú arábìnrin yìí bàjẹ́, ó wá sí orí òkè adó yìí, ó gun òkè táwa náà ṣe gùn wá báyìí. Ó ké, ó sun ẹkún kó tó di pé ó bọ́ sínú odò yìí. Òun àti agbọ́mọ fún ìyàké àti ìyàké wọ́n so papọ̀. Èwo tó lélẹ̀? Ohun kàyéfì mìíràn lórí òkè adó, ohun tó lélẹ̀. Igi yìí ni à ń pè ní igi erin. Igi erin. Bẹ́ẹ̀ni, lẹ́yìn náà bá wò dáadáa, ẹ rí i pé àwòrán erin gẹ́lẹ́ ó ní ìdí igi yìí mú. Ẹsẹ̀ kan kú, ẹsẹ̀ kan ààyè. Ẹ rí i pé táwa náà bá wò dáadáa, a rí i pé àpáta yìí ó dágún. Bẹ́ẹ̀ni, ẹ rí i pé yóò sì wò pé eléyìí ó ṣòro láti gùn. Ó ṣòro. Ìyá aláró à ń pe odò eléyìí. Báwo lè ṣe ṣe máa ń dárò ń bí ni?